Demola Adeleke tí ó wọlé ní Ọ̀ṣun. Ṣé mọ̀ wípé níbi December period tẹ wá sí Nàìjíríà tí àwa bá yín tí a fọ̀rọ̀ wá yín lẹ́nu wò, ta dẹ̀ bi yín pé kí ni ẹ ní, kí lẹ rí nípa ìbò Ọ̀ṣun, kí lẹ̀mí Ọlọ́run fi hàn yín àti kí lẹ̀ nǹkan tẹ́yìn rò, tẹ dẹ̀ sọ fún wa ńgbà yẹn pé Demola Adeleke àtàwọn nǹkan kan. So nísìlẹ̀ ti wọlé yìí, nǹkan tẹ sọ ńgbà yẹn ṣé lè bá wa repeat ẹ̀ sà fún àwọn èèyàn tí ò wò ńgbà yẹn, ẹ lè bá wa repeat nǹkan tẹ sọ ńgbà yẹn ní time December tẹ wá sí Nàìjíríà tí a fi wá bá yín lálejò. Fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò tẹ́ ẹ béèrè nípa ẹ̀ lẹ́ni Ọlọ́run sọ fún mi lójú ẹsẹ̀ wípé Demola Adeleke ló máa wọlé. And ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n sì tó ti wá wọlé yìí mo nímọ̀ràn tí mo máa gbà. Ó dá sà. Ìmọ̀ràn tí mo máa gba gómìnà Ọ̀ṣun ni pé kó má sọ pé òun fẹ́ ya ọ̀ràn oró ní ọmọ ilé tó kọ́rẹ́ ti ní Yorùbá méjèèjì yẹn, kó nawọ́ ìfẹ́ sí àwọn tí wọ́n jọ díje àtàwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí alátakò ẹ̀, kó nawọ́ ìfẹ́ sí wọn. Èkejì, ó múra láti san ẹ̀jẹ̀ tó jẹ́ ó jẹ́ ẹ̀jẹ̀ fún Ọlọ́run, ó san ẹ̀jẹ̀ yẹn, òun ló mọ ẹ̀jẹ̀ tó ń jẹ́. Ẹ̀kẹta, kó múra sádúrà kó lè parí ọdún mẹ́rin tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yẹn, kó lè parí ẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Àwọn ìmọ̀ràn tí mo fẹ́ gbà nìyẹn. Ó sì múra láti rí pé iṣẹ́ ribiribi tó ń ṣe táwọn èèyàn fi fẹ́ràn ẹ̀ kó má dáwọ́ ẹ̀ dúró. So ó jẹ́ àwọn ìmọ̀ràn torí pé ewu ń bẹ lóko lóńgẹ́ gan fúnra rẹ̀ ewu. So kó má lè kó yá pé àtòrí òun ti wọlé election gbogbo nǹkan ti parí síbẹ̀, kò parí síbẹ̀. Kó múra sí àdúrà, kó má ran oró, kó nawọ́ ìfẹ́ sáwọn ọjọ́ díje àtàwọn gbogbo àwọn tó against ẹ̀. Ó dẹ̀ múra sí àdúrà láti lè rí pé ó sọ fọlọ́ kóun lè parí ìrìn àjò yẹn ọdún mẹ́rin tó fẹ́ bẹ̀rẹ̀ kó lè parí pẹ̀lú ayọ̀. Ẹ̀jẹ̀ tó bá Ọlọ́run jẹ́ kó mi sọ pé òun san ẹ̀jẹ̀ yẹn péré kó lọ san ní bó bá ṣe jẹ́ ẹ̀jẹ̀ yẹn sí kó lọ san. Àlàáfíà o. Pé ó bọ́ lọ́run jẹ́jẹ́ kó tó di wípé ó wọlé ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé sà. Ó bọ́ Ọlọ́run jẹ́jẹ́. Ok. Ẹ ṣé sà, ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tó bá kọ́kọ́ ń gbọ́ yín àbí tó ń wò yín fún ìgbà àkọ́kọ́. Èmi ni Woli Olumide Ajayi tó wà lórílẹ̀‐èdè United Kingdom. Nípa ti ìbò ààrẹ tó ń bọ̀ ní 2027. Gbogbo ẹni tó bá fẹ́ràn Nàìjíríà kó á kún fún àdúrà. Kì í ṣe pé kí ààrẹ tó wà ń bẹ̀ ń sìn kó lè wọlé ní àdúrà tá a nílò láti gbà. Iṣẹ́ àdúrà yẹn ìyẹn ti di eégún, ó ti di àfẹsẹ́yìn tí eégún fi aṣọ. Ṣùgbọ́n àdúrà tá a nílò láti gbà ni pé kí Ọlọ́run di ààrẹ náà mú kó lè rìnrìn àjò yẹn títí dé ìparí. Tí ó bá rí ìrìn àjò yẹn rìn dé ìparí, orílẹ̀-èdè Nàìjíríà kò ní wà bó ṣe wà tẹ́lẹ̀ mọ́ títí Jésù máa fi dé. Àdúrà táwọn máa gbà nìyẹn. Ẹ ṣé, Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ ṣé sà. Ilé-iṣẹ́ yín ò ní dáwọ́. Àmín. Yóò máa tẹ̀síwájú máa lé kàdáfà wílékùn dálíyà. Ilé-iṣẹ́ yín yóò máa tẹ̀síwájú. Àmín. Ọlọ́run gbé ọwọ́ yín sókè. Àmín. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé sà. Kẹ́ lọ́jọ́ rere sà. All right.
ẹ ṣe gbà. FM Owutu FM ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà. Ní gbogbo Nàìjíríà. Owutu FM ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu Owutu. Owutu. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.